wa pọ́n yín lé bàbá Akeugbagold ọlọ́run jọ̀ọ́ bá wa pọ́n yín lé ọlọ́run bá wa pọ́n yín lé ọlọ́run bá wa pọ́n yín lé ọlọ́run ní báyìí inú jẹ́ torí tọlọ́run ẹ má bínú gbogbo bí tí bá ti tanú lù yín ìtàrẹ ẹ̀sìn náà ni. náà nìyẹn o ẹ̀bẹ̀ Saheed Shittu sí àwọn àgbààgbà fáà àwọn àgbà fáà bíi Akeugbagold àti àwọn àgbà fáà tó kù náà ni ẹ̀ ń gbọ́ tó ti bẹ̀rẹ̀ yẹn pẹ̀lú àfà Akeugbagold bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn bàbá Àjàní Muyideen Bello àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn gbogbo àwọn tí Saheed Shittu ti fi ohùn líle ránṣẹ́ sí. Ṣé rántí pé Saheed Shittu ló fi ẹ̀sùn oríṣiríṣi kan àwọn bàbá yẹn nínú ẹ̀sìn Islam tó pa àwọn kan ní ẹlẹ́bọ tó pa àwọn kan ní pé bóyá 419 ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ yìí di ohun tí ó gbé Saheed Shittu dé àgọ́ ọlọ́pàá nígbà tí wọ́n invite ẹ̀ láti wá sọ ohun tó mọ̀ nípa gbogbo ọ̀rọ̀ tó ti fi ránṣẹ́ sí àwọn bàbá nínú ẹ̀sìn Islam àwọn àgbà àfà tó dẹ̀ fi wá jẹ́ pé nígbà tó débẹ̀ náà ni wọ́n fi àwọn ọ̀rọ̀ kan yé àwọn ọ̀rọ̀ tí ò yé tóun náà dẹ̀ ti wá mọ̀ pé kò yẹ kóun sọ báyìí kò yẹ kóun ta sí wọn báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà Saheed Shittu sọ ìdí tóun ṣe fohùn líle ránṣẹ́ sí àwọn àgbàfà lọ́tún lọ́sì àwọn bíi bàbá Lówórò bàbá Muyideen Bello chief imam Ìlọrin ọba Ìlọrin bàbá imam Ọ̀fà Sheik Sulaiman Farouk bàbá Mutiu Morikas gbogbo wọn ló dárúkọ tó bẹ̀ wọ́n pé kán má bínú o pé kán wọ́n dáríjì òun ó bẹ̀bẹ̀ tí ẹ sì mọ̀ pé ẹ̀bẹ̀ yẹn wá tinútinú. Welcome to crossblog XTV. Remember to like, share and follow. Saheed Shittu gba àwọn mùsùlùmí níyànjú pé wò ẹ jẹ́ kí àlàáfíà jọba ẹ jẹ́ kí a máa bára gbé pẹ̀lú àlàáfíà kò yẹ kí ká máa bára wa jà ní gbogbo ìgbà. Àmọ́ ẹ jẹ́ á gbọ́ bó ṣe bẹ àwọn bàbá nínú ẹ̀sìn Islam gbogbo àwọn tí ó ti fi ohun ìbínú ohun ìdíle tó ti fi ránṣẹ́ sí. látòrí bàbá wa ọba Ìlọrin mo ti make apology kò ń ṣe kan kò ń ṣe méjì kò ń ṣe mẹ́ta mo ti make apology nípa bàbá wa ọba Ìlọrin o kó má bínú bí mo ṣe tanú lù wọ́n lórí nǹkan tí mo ń sọ pé eléyìí ò rí bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí rè kó má bínú torí tọlọ́hun bàbá ló jẹ́ sí mi kọ́lọ́njọ́ má ṣe bá wa jẹ́ ọ́ kọ́lọ́ má ṣe jọ pẹ́ fún wa ọlọ́njọ́ má ṣe jọ pẹ́ fún wa ọlọ́ má ṣe jọ pẹ́ fún wa ọlọ́njọ́ ìlú Ìlọrin Ọlọ́run níjó bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ àṣà ìtọ́ọ̀nù àwọn ẹni bí àwọn ẹni èpè ẹni ẹ̀kọ́ tó ń gbìyànjú àti dojú Ìlọrin bolẹ̀ tó fẹ́ pa ọ̀tún Ìlọrin tó fẹ́ sọ dòsì tó fẹ́ sọ di Ìlọrin dìrú ẹlẹ́bọ ọlọ́njọ́ má fún wọn ṣe ọ̀làláwùlà wàlà kúwàtà ìlà àbílà ìlà àlẹ́ ìlà àṣẹ àti bàbá wa ìmáàmù Ìlọrin ọlọ́njọ́ pàṣẹ ìjọ pẹ́ fún wa gbogbo tí bá fi sọ̀rọ̀ òdì sí wọn àbí tí mo fi sọ̀rọ̀ òdì sí yín bàbá wa ẹ má bínú torí Ọlọ́run ọmọ yín náà ni mo jẹ́ torí Ọlọ́run ẹ má bínú bàbá wa ìmáàmù Ìlọrin bàbá wa Muyideen Ajani Bello bàbá mi làwọn gbogbo tí bá léwu kì í ṣe báyìí tí a bá bínú lọ tó bá bínú ọmọ mi náà ẹ filẹ̀ ọlọ́njọ́ má ṣe jẹ́ kí bàbá wa Muyideen Ajani Bello pẹ́ fún wa o ọlọ́njọ́ má fi sun ara omi ara ọlọ́njọ́ má fi de bàbá wa Muyideen Ajani Bello ọlọ́njọ́ má fi de yín mọ́lẹ̀ ọlọ́mọ afẹ́ àìsàn kankan ọlọ́njọ́ má fi dè é mọ́lọ́ bá a fún yín lálàáfíà ọlọ́njọ́ bá a fún yín lálàáfíà àlàáfíà ara yín tí ò tí kúrò ọlọ́njọ́ bá wa ṣàlékún ẹ̀ ọlọ́njọ́ bá wa ṣàlékún ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá wa ìmáàmù Ọ̀fà ọlọ́njọ́ bá wa fún ọ lálàáfíà ọlọ́njọ́ bá wa fún ọ lálàáfíà o bá wa fún ọ lálàáfíà ẹ̀jọ̀ bá wa fún ọ lálàáfíà ohun tí bá lè òkè ń sọ bó tiẹ̀ jẹ́ pé tara ẹ̀sìn náà ni ó bí pé mo wá ń bínú bẹ́ẹ̀ pé eléyìí ò sínú ẹ̀sìn tí mo wá ń gbé torí pé àwọn ọmọ tí bá ń sọ mí gbà mí àwọn ọmọ tó máa ń dìde tó máa ń bú mi ló máa ń fà á tí mi náà máa fi ń bínú tí máa fi ń sọ àwọn ọ̀rọ̀ míì ẹ má wá bínú sí mi torí Ọlọ́run ìtara ẹ̀sìn náà ni mi ò ṣe é torí pé kémi náà bá lè àwọn ẹlòmíràn ní ọgbà ló fi ń rówó tó bá jẹ́ pé bẹ́ẹ̀ mo ti ń rówó àbí mo fi ń pa owó ni gbogbo tí bá kójọ kọ́ ló ń pa gbogbo ẹ̀rún tó wá jẹ́ pé mo fi ń pa owó pé torí owó mo ṣe ń ṣe gbogbo tí bá lè òkè ń kójọ Ọlọ́run pa gbogbo ẹ̀rún ìwọ tó ń sọ pé mo fi ń pa owó ṣé wọn náà lè búra sí ṣé ó lè búra sí búra tiẹ̀ kárí tó
látọ̀rí bàbá kí lórúkọ ẹ̀ títí dórí bàbá wa Mudiu Markaz àfáà mi àgbà ni wọ́n ọlọ́njọba fún bàbá Mudiu Markaz bàbá fún ọ lálàáfíà ọlọ́njọba fún ọ lálàáfíà ọlọ́njọba fún ọ lálàáfíà. Mo wá rí kinní kan lára bàbá wa bàbá Akeugbagold wọ́n sọ̀rọ̀ kan bàbá Akeugbagold sọ pé gbogbo tí mo lè wù kí n máa sọ o èébú tí mo bá àwọn kan ló ń dùn àwọn àfáà yẹn ní tó ń mú àwọn ni pé make apology fáwọn bàbá yẹn tí àwọn kan ló ń dùn àwọn o bí láìlẹ̀ sí ẹ̀yẹn wo tí bàbá yẹn sọ bàbá yẹn ò jà fúnra wọn nìkan bí láìlẹ̀ sí wàláì bàbá Akeugbagold ò jà fúnra wọn nìkan torí pé mò ń study gbogbo tí oníkálukú ń sọ ọba yẹn ń sọ ní station bá a ṣe jọ ń sọ mò ń wo pé lọ ṣe apology fún mi kíní kan wọ́n ní gbogbo àwọn bàbá yẹn sọ fún wọn kó má bínú ó ti tán tí bá ṣe tí wọ́n tán kí mo lè ṣe báwọn náà wọ́n ti táwọn bàbá yẹn gangan ló kọ̀ sáyẹn àwọn ọlọ́run àbá wa pọ́n yín lé bàbá Akeugbagold ọlọ́run jọba wa pọ́n yín lé ọlọ́run àbá wa pọ́n yín lé ọlọ́run àbá wa pọ́n yín lé ọlọ́run ní báyìí inú jẹ́ torí tọlọ́run ẹ má bínú gbogbo bí tí bá ti ta ló lò yìí ìtàrẹ̀ ẹ̀sìn náà ni èmi dẹ̀rẹ̀ tèmi náà ń pariwo tèmi náà ń bínú tí mò ń sọ̀rọ̀ jáde torí pé ó ń ju pópólù èmi náà lọ́tún lọ́sì wọ́n ṣe ń ju èmi náà aláwọ̀ máa kẹ̀mí náà ni n tó fà á nìyẹn torí pé ti bá ra àwọn ọmọ tó ń bú èmi náà tí mo dẹ̀rẹ̀ pọ́ wọ́n dẹ̀ ń jà lẹ́nu pé àwọn fẹ́ dìfẹ́ǹdì èmi náà máa bínú n tó fà á nìyẹn àwa dúpẹ́ fọlọ́run pé oore tọ́lọ́run fi kíní ṣe fún wa nínú Islam oore ńlá ni ọlọ́run bá wa dúpẹ́ fún yín o gbogbo ẹ̀yin àgbàlagbà tí mi ò tún tí n bá lè wù kí n má rántí láti dárúkọ ẹ má bínú torí tọlọ́hun ẹ má bínú torí tọlọ́hun ẹ má bí gbogbo yín pátápátá látòrí àfàsùlà ṣèpà bàbá mufti ìlú Ìlọrin ọlọ́njọba wa ọlọ́nba wa kún yín lọ́wọ́ ọlọ́njọba wa kún yín lọ́wọ́ ọlọ́njọba wa kún yín lọ́wọ́ bàbá mufti ìlú Ìlọrin orí àtúnṣe pé kí gbogbo ẹ parí sílẹ̀ kó parí mọ́lẹ̀ náà ni ẹ̀yin náà wà. òun náà nìyẹn o nítorí pé bí àlàáfíà bá wà nínú ẹ̀sìn Islam tó wà nínú ẹ̀sìn Kristẹni náà ó ní bó ṣe máa ran orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá nítorí pé Yorùbá làwọn bàbá yẹn sọ Yorùbá náà ni Saheed Shittu ń sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ohun tó dàbí àlàáfíà pé kí àlàáfíà jọba ẹ ṣàkíyèsí pé àwọn kan náà nínú oníṣẹ̀ṣe wọ́n bẹ̀bẹ̀ wọ́n bẹ àwọn tó pè wọ́n lẹ́jọ́ nínú ẹ̀sìn Islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ibi tí a bá wà ẹ jẹ́ kí àlàáfíà kó jọba. Kí lè ròyìn lórí gbogbo èyí tí Saheed Shittu sọ gbogbo ẹ̀bẹ̀ tó bẹ̀ àti bí àwọn bàbá yẹn náà ti ṣe àforíyò fún drop comment and remember to like, share and follow us. Thanks for watching.